السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. أرما أقال الحاجة قبل كولا أكلت أوجه متى. أكلت نعم. ياسا نعم orúkọ tèmi ni Ridwanullah Abalore. Mo sì ń pè yín ní ياسا nítorí àwọn ọ̀rọ̀ mẹ́ta kan tí fẹ́ béèrè lọ́wọ́ yín. So they are very important. Do you understand, sir? Do you understand, ma? So tẹ́ bá dẹ̀ mind ìbéèrè tó jọ mọ́ ìbéèrè ẹ̀sìn ni tí màá dẹ̀ make sure pé màá record ẹ̀ fáwọn èèyàn láti gbọ́. Ṣé wà okay pẹ̀lú yín mà? أما ريكورد أو Bẹ́ẹ̀ ni mà. Láti lè gbọ́ ìdáhùn tí mo ìbéèrè tí mo béèrè. Ṣé wà okay mà? ọ̀dà Nà àkọ́kọ́ ọlọ́run nìkan béèrè. lọ́ba tó pé Bẹ́ẹ̀ni, èyí of course, yes, bẹ́ẹ̀ni. Naam, èyí tí mi bá mọ̀ jazakumullah. bẹ́ẹ̀ máa ní mi mọ̀. Lágbọ́ Ọlọ́run bá fún yín ṣe. Naam, àkọ́kọ́ béèrè mà gẹ́gẹ́ bí ọmọ kí ó tà jẹ́ sí yín. Ǹjẹ́ fẹ́ràn bàbá tó bí yín lọ́mọ dáadáa gẹ́gẹ́ bí Mùsùlùmí sí òbí tó bá bíyàn? Ǹjẹ́ kí o fẹ́ràn òbí ẹ̀ ǹjẹ́ ó dáa àbí ò dáa? Ǹjẹ́ yín fẹ́ràn àwọn òbí yín? Mo Pàápàá fẹ́ràn jùlọ bàbá tó bí mashallah ẹ fẹ́ràn wọn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní ká fẹ́ràn àwọn òbí wa Ọlọ́run jọ dáa fún yín. Ẹlẹ́ẹ̀kejì, kí ni ẹ̀ṣẹ̀ Sheikh Adam sí yín tó fi jẹ́ pé torí tẹ bá fẹ́ràn bàbá tó bí yín wàláhì mi ò lérò pé ọ̀rọ̀ kankan ẹ lè máa sọ tó máa àtàkì àbí tó máa against ilé Sheikh Adam àti Markaz lápapọ̀. Kí ni ẹ̀ṣẹ̀ Sheikh Adam gangan? Ṣọ́ ń ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni torí gbogbo ìgbà tẹ bá ti ń sọ ohun tó ṣe tí ò dá sí Sheikh Adam dandan ni kọ́rọ̀ máa ba bàbá tó bí yín tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ló fà á tí mo fi béèrè lákọ̀ọ́ ǹjẹ́ fẹ́ràn bàbá tó bí yín àtàwọn òbí yín. Ẹ wá bá mi ṣàlàyé ìdáhùn kejì yẹn kí ni tí Sheikh Adam ṣe fún yín gan ètò wa bèrè lẹ́kẹta. Hello ma. mo wà pẹ̀lú yín. Nà mo fẹ́ kẹ́ dáhùn ẹlẹ́kejì yẹn Ẹni kí ni kí ni Sheikh kí ni Adam ẹ̀ṣẹ̀ ṣe Sheikh fún mi? Adam fún yín gan. Sheikh Adam ò ṣe ní Naam. ìsọ̀rọ̀ Sheikh Adam láìda. Okay. Gbogbo Ẹ ẹ̀ náà máa ni ẹ̀ mà. rìkọ́ọ̀dù fáwọn Bẹ́ẹ̀ ni inshallah. èèyàn. Naam. Ọ̀dà ọlọ́run nìkan lọ́ba tó pé Naam. èyí tí mi bá mọ̀ bẹ́ẹ̀ máa ní mi mọ̀. Bẹ́ẹ̀ ni inshallah. Ti Sheikh Adam yẹn náà ni mo sì fẹ́ kẹ́ bá elaborate lórí ẹ̀ nítorí ẹ sọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ àbùkù ẹni Sheikh Adam wà lọ́mọ pínísín ọmọ kékeré ìgbà tó ń dá rọ́bìtọ̀ lẹ̀. Ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ sí Sheikh Adam tẹ́lẹ̀ ni lẹ fi mọ́rọ̀ rọ́bìtọ̀ wọlé ni àbí ta ni gangan ló ṣẹ̀yìn tó fi dín pé Sheikh Adam lẹ mẹ́nubà tẹ̀dẹ̀ mọ́ pé well popular known person ni dáàdì tìyín náà nínú àwùjọ Mo ìsìláàmù ilẹ̀ fẹ́ràn Yorùbá ẹ fẹ́ràn wọn Ọlọ́run jẹ́ ó dáa fún yín Ọlọ́run fẹ́ràn yín náà kí wàá ní tó fà á tó jẹ́ pọ́rọ̀ àbùkù wá ń jáde lẹ́nu yín sí Sheikh Adam tẹ̀dẹ̀ mọ́ pẹ́ ní àpọ́nlé ní bàbá tìyín náà nínú yín ò dẹ̀ ní dùn tíyẹn bá sọ̀rọ̀ àbùkù sí bàbá tó bí yín tí mo dẹ̀ wà very sure bẹ́ẹ̀ àìbẹ́ẹ̀ kọ́ ni mà. Naam. Hello ma. Hello. Hello Alaja. Hello. Assalamu alaikum. Alaja. Mo sì ní ìbéèrè kẹta o mi ì gbọ́ yín rárá o. Hello. mo wà pẹ̀lú yín. Mi ò gbọ́ yín rárá mọ́ látẹ̀kàn. Ẹni kí ni Sheikh Adam ṣe fún mi? Bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni. Sheikh Adam ò ṣe ní Naam. ìsọ̀rọ̀ Sheikh Adam láìda.
bọ̀ kí wá ló dé tẹ ní ọmọ pín ní síná wà ǹgbà tán dá rọ́bìtọ̀ lẹ̀. ẹ máa rìkọ́ọ̀dù fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni mo ti sọ yẹn ní ṣáájú ẹ̀rẹ̀ ti gbà wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ lọ ṣáàlà. náà Ó dáa. Ọlọ́run nìkan lọ́ba tó pé èyí bẹ́ẹ̀ náà tí mi bá mọ̀ bẹ́ẹ̀ máa ní mi mọ̀. náà so gbogbo dáhùn yín ni ẹ lórí ti Sheikh Adam náà. hello ó dáa ṣé kí n béèrè ìbéèrè kẹta ńgbà náà ṣẹgbọ́n mà ṣé kí n béèrè kẹta alájà ṣé kí n béèrè ìbéèrè kẹta mà. Mo fẹ́ràn. hello hello alájà ṣé kí n béèrè ìbéèrè kẹta mà. mi ìmọ̀ bí wọ́n ń sọ̀rọ̀ mi ò gbọ́ wọn. hello alájà salaam aleykum. hello alájà mi ò gbọ́ yín rárá. kí ló ṣẹlẹ̀. asalaamu aleykum. alájà bí a kì í béèrè ìbéèrè kẹta mà. hello ma. Mo wà pẹ̀lú yín. ó dáa. no Oní kí ìbéèrè ni Sheikh Adam ṣe fún mi? dáhùn ìbéèrè yẹn rárá. Sheikh Adam ò ṣe ní ìsọ̀rọ̀ Sheikh Adam láìda. náà ṣé kí n béèrè ìbéèrè kẹta Ẹ mà máa ń gbà rìkọ́ọ̀dù fáwọn èèyàn. ẹ jẹ́ n béèrè ìbéèrè kẹta. Ó náà ìbéèrè kẹta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ. dáa. náà gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀rọ̀. nìkan lọ́ba tó pé èyí tí mi bá mọ̀ bẹ́ẹ̀ máa ní mi mọ̀. ṣé kí n béèrè ìbéèrè kẹta mà. hello hello alájà. alájà mo béèrè lọ́wọ́ yín ẹ sọ̀rọ̀ ẹ sì fi mílẹ̀ sórí kọ́ọ̀mà. Àánú kíní ẹ̀kọ́ tì ní. ó kọ̀ tí ní ara mi mọ́. ìbéèrè kejì tí mo béèrè mi mọ̀ bí ẹgbọ́n mà. Mo ń sọ̀rọ̀ lọ. Oní kí ẹ̀yà ni ẹ̀ṣẹ̀ Sheikh mi ò Adam? gbọ́ wàláì mi ò tẹ́ gbọ́ ó kàn dúró sójú kan ni wàláì. bẹ́ẹ̀ ni kí ni Sheikh Adam ṣe Ẹni fún yín kí lẹ̀ ṣẹ̀ wọn gan-an lọ́dọ̀ yín tó fi jẹ́ ń pọ̀rọ̀ àbùkù mo wá lẹ sọ sọ sí pé wọn. náà Ọlọ́run ní ṣe mí bẹ́ẹ̀. ok Ọlọ́run ní ṣe mí lẹ́ni tó sọ̀rọ̀ àbùkù fún Sheikh Adam. náà Ẹ mọ̀ pé tí bí ẹ mọ̀ pé àwọn àgbàlagbà ló bí èmi náà. náà Ó jẹ́ ìwọ̀ fún mi láti náwó àbùkù sí Sheikh Adam. Mi ṣe. The number you dialed is switched off. lọ́kọ̀ bí kò jọ́ alájà ẹ̀jẹ̀ máa switch fún ọ báwo ni The fóònù ṣe number máa you switch off. dialed is switched off. irọ́ o fóònù yóò lè switch off o ọ̀rọ̀ yìí The pọ́n lẹ́ number you o. dialed is switched off. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ rọ́mà alájà bí mo pè ń jò ní tí mo ní ìbéèrè kan tí fẹ́ bí yín bọ̀ mo lérò pé láti ìgbà yẹn àti ìráyè sọ̀rọ̀ rárá. Ṣé ẹ sì tún fẹ́ bí mí náà ni? mi ò tí ì béèrè béèrè yẹn mo ṣì wà lórí ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tí dáhùn ó wà important. Ṣé ẹ sáà ti kásùn báyìí nílùú yín ṣẹ́ ti irọ́ ẹ àti ti kírun ó sì ṣubú? kù díẹ̀ ó sì kù díẹ̀. Ó kù díẹ̀. náà Kí ló dé tẹ̀ wá sùn? mo ṣe ń Ẹ̀sùn dé mi ẹgbẹ́ ṣe ń kílẹ̀ kó bí iṣẹ́ ọ̀hún. nì Ẹ̀ṣẹ̀ ń kúrò níbi iṣẹ́ ni. lágbó ọlọ́run. Okay.
náà alájà ńkọ́ àwọn ọmọ ńkọ́ adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run ó àwọn ti tí yẹ náà kọ́ mẹ́ ó ti yẹ kí náà ó ti yẹ kẹ́ ẹ mọ́ béèrè béèrè yẹn kí lẹ pé yìí mo ló ti yẹ kẹ́ ẹ mọ́ béèrè béèrè yẹn sẹ́ẹ̀ irọ́ kò ẹ̀ sí reason fún mi láti mọ́ bàbá mi ní Sheikh Adam kò sí reason fún mi láti sọ tí ò dá nípa wọn. bọ̀ lára àwọn nǹkan tẹ́ sọ nípa wọn tèmi rí pé ẹ tàbùkù wọn you understand ok ní kí ẹ sọ ẹ pé jẹ́ ìmọ̀. ní kí ẹ sọ pé wọ́n sì wà ní ọmọ kékeré tí lára àwọn tẹ́ sọ nìyẹn pé wọ́n bí wọ́n sì wà lọ́mọ kékeré then apart from yẹn ètò wa jẹ́ ti baba Mudiru Markaz you understand ẹ sọ̀rọ̀ nípa wọn pé kódà ẹ nímọ̀ jù wọ́n lọ ṣé ẹnu ló gbé yín ni àbí mi ò sọ ẹ pé mo mọ̀ọ́mọ̀ nímọ̀ jù sọ wọ́n bẹ́ẹ̀ lọ. ni. Ara Naam? ẹ bá mi lóògì nù ní ọ̀rọ̀ mùtíò Naam. ó yàtọ̀ sí ọ̀rọ̀ bàbá. Méjì ìyẹn náà wà ní ìbéèrè tí fẹ́ bèrè níjọ́ tẹ́lẹ̀. ní nígbà tí a lọ sí hajj Ok. mùdírù bú ni mo dẹ̀ tún bẹ̀ wọ́n. ní ìparọ́ ní tó mọ ní. ẹ má bínú mà fẹ́ bèrè kankan báwo ló ṣe ẹ má bínú báwo ló ṣe bú yín gbà yẹn naam kí la wí. báwo ló ṣe bú yín gbà yẹn mà. wọ́n sọ kódà wọ́n sọ̀rọ̀ sí mi tí wọ́n dákọ̀ mi tí wọ́n ní ọmọ kàfílà yẹn. Ok. pé ó mọ̀ ní káwọn èèyàn ọmọ tẹ̀ láwọn. Ok. wọ́n ní lórí ọ̀rọ̀ ìtumọ̀ bí sàmá wàládù ni ó ní ọmọ àlè pé àdúgbò sọ fún un pé ọmọ àlè lòun ni ọ̀rọ̀ yẹn tóbi ok. ọ̀rọ̀ yẹn tóbi pọ̀. ẹ̀yin náà lẹ kọ́kọ́ sọ pé ẹ̀yin náà lẹ kọ́kọ́ sọ mọ́kà lẹ ti sọ̀rọ̀ yẹn ẹ̀yin lẹ kọ́kọ́ sọ̀rọ̀ sí wọn o ẹjẹ́ á máa là o ẹjẹ́ á sì máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú déédéé ọ̀rọ̀ tí ẹ sọ pẹ̀lú àwọn jàmáà yín tẹ kó lọ mọ́kà ńjọ́ náà ni pé lórí ọ̀rọ̀ kòtò gíra lẹ sọ̀rọ̀ ńpa ẹ̀ńjọ́ yẹn tẹ bá rántí tẹ wá ń sọ pé ẹ má tẹ̀lé ti Mùdírù tó ń sọ yẹn o èyí tó jẹ́ kókó gẹ́gẹ́ lẹ́yìn sọ yìí èyí sọ̀rọ̀ ti sọ bẹ́ẹ̀ ṣe sọ ńjọ́ yẹn èyí sọ̀rọ̀ ti sọ nínú ọ̀rọ̀ alukur'an sí ọ̀rọ̀ kankan tó gbọ́dọ̀ kó irọ́ ọ̀rọ̀ alukur'an ẹ má bínú mọ́lẹ̀. mò ń bọ̀ kẹ́ tó sọ̀rọ̀ alukur'an ọlọ́run sọ̀rọ̀ kòtò gíra nínú alukur'an kò sáàyà kankan lórí ọlọ́run fi sọ ntẹ́mi ń sọ ni pé nígbà tí Mudiru ti sọ̀rọ̀ Felix Nola tó mú ìtàn ẹ̀ wọnú ìtàn ibi ń pa nábì wọ kòtò gbàtẹ́yìn dé Mẹ́kà ẹ̀yin lẹ kọ́kọ́ dárúkọ Mudiru pé kó má tẹ̀lé wọn o lórí tán sọ yẹn o ẹja ṣe dédé o wàláhì ẹ̀yin lẹ kọ́ dárúkọ wọn bẹ́ẹ̀ kó tó wá di pé wọ́n á fún yín lésì inú ọ̀rọ̀ tán ṣe kọjá tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè ṣe yín láéláé ṣé gbọ́ ẹ̀yin lẹ kọ́kọ́ dárúkọ wọn bẹ́ẹ̀ ṣe understand àwọn dẹ̀ ṣe wá sí wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ìtàn tán ti mú wọ inú ìtàn ìsìlámù ni tán yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣe understand mo bẹ rántí salaam alaikum tẹ bá rántí wàláhì tẹ bá rántí dáadáa tẹ bá rántí dáadáa bó ṣe rí gangan nìyẹn àwọn kọ́nọ́kọ́kọ́ dárúkọ yín torí mi máa ń tẹ̀lé ọ̀rọ̀ mi ì dẹ̀ ní ṣàbòsí èèyàn ṣe understand ìgbà tẹ dé Mọ́kà nítorí pé ẹ̀yin ti gbọ́ ìtàn yẹn lẹ́nu Mudiru Markaz bọ́n ṣe yanjú ẹ̀ wọ́n sì sọ ń pé bóyá Felix Nola ló wà ní kòtò wọ́n sì sọ ń pé àwọn táwọn èèyàn tẹ̀ ń sọ narrative táwọn èèyàn push jáde ó yàtọ̀ sí tí bàbá sọ apáta ṣe understand wọ́n ní wọ́n fi ìtàn míì fi kún ìtàn tó jẹ́ ìtàn ọ̀rọ̀ kòtò gògògò rà tá a máa ń pè ní Yorùbá yẹn ṣe understand pó yàtọ̀ ẹ̀yin lẹ wá dé Mẹ́kà ẹ wá kó àwọn èèyàn lọ síbẹ̀ ẹ wá ń sọ fáwọn èèyàn nígbà tẹ wá sọ̀rọ̀ débẹ̀ tán ẹ wá dárúkọ ẹ má tẹ̀lé ti bàbá Mudiru Markaz yẹn o ó lè tẹ̀sán pé bàbá ń jẹ́ ẹ̀kọ́ sọ́n pé ẹ má tẹ̀lé ti Mudiru Markaz yẹn o mi ì mọ tó lè fà á ná mi ì mọ tó lè fà á bí ẹ ti ń bá wọn jà bẹ́ẹ̀ ti ní wọn sínú tẹ́lẹ̀ ni ṣé ìgbà tí mo ní Mudiru pé èébú ni kí n sọ
ṣé ẹ èébú ni ọ̀rọ̀ yẹn ni? no ẹ ní sọ̀rọ̀ ń pé kó má Gbogbo ọ̀rọ̀ tí tẹ̀lé mo sọ ẹnìkan yẹn ẹ ṣé èébú yanjú ni? ti yín ni ẹ máa yanjú ti yín ẹ nígbà tí dárúkọ ń pé ẹ má tẹ̀lé tẹ́nìkan sọ ìyẹn ti fi yẹn tàbùkù wọn àtàwọn míì ṣe understand láàrin yẹn so kí ló wá tún ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta yìí ń sìn tó fi di pé ẹ tún wá ń sọ̀rọ̀ sí wọn. Ṣé gbogbo ẹ̀ lẹ́wù? Àkọ́kọ́ yẹn ẹ ti bù ú, ẹ ti dáa. Eléyìí náà, I don't know the reason why tẹ̀ fi ń bí mi, kò yé mi. Mi ì mọ nǹkan tẹ́ fẹ́ lò ń bẹ̀, I don't know. ok ntẹ́mi fẹ́ lò ń bẹ̀ Lórí ni mi mo wà lójú ọ̀nà ni mò ń lọ fún program ó ni. dà ẹjẹ́ sáré Mi ní bèrè lásán àsìkò láti ẹjẹ́ sáré máa. bèrè lásán kì í Èmi fílẹ̀ ò kẹ́ fẹ́ máa lọ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ mò ń kí bọ̀ mi ni. ẹ má bínú ẹjẹ́ sáré bèrè ẹ̀yọ̀kan tó kù kí n máa lọ ṣe understand mo gbọ́ nínú fídíò yìí tẹ́ sọ. Òun náà. asalaamualeykum alájà èmi náà ni bẹ́ẹ̀ ni èmi náà ni mo ti béèrè last ìbéèrè lọ́wọ́ yín yẹn dẹ̀ ń kọ́ ti kọ́ọ̀lù mi mà. Ní time mi mo busy mi ní time ọ̀rọ̀ tó ti wá tó ti lọ. What is the meaning? What is the kí n túmọ̀ question yẹn? Ọ̀rọ̀ tí wọ́n lọ what is the kí n túmọ̀ what is the essence of the question? no eléyìí ọ̀rọ̀ mímọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ ìbéèrè mímọ̀ lélẹ́yìí ló kàn eléyìí. Ọ̀rọ̀ mímọ̀ wo àyè ìdá láàrin tani àti tani don't tell me what is not true. ọ̀rọ̀ mímọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ mímọ̀ ẹ mọ̀ sákiri ni wàláhì ẹ ti mọ̀ kankan ẹ mọ̀ tẹ́tí kò nílẹ̀ Yorùbá o tó bá ti jẹ́ lórí tèmi o ẹ ti mọ̀ gbogbo yẹn ti mọ̀ tẹ́ kàn ẹ má wọrí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàsán alájà káwọ́dà. Ẹ káàsán. Yes ma. Náà orúkọ mi Ridwanullah Abolore. Náà ọjọ́ òní tí mò ń bá yín sọ̀rọ̀ mo ló kù one question tí fẹ́ béèrè tẹ́ fi já mi dànù. Ó dà pé bísí ń jọ ẹ̀rẹ̀ kanra mọ́ mi lẹ́ fi já kọ́ mi dànù. Bọ̀ mo ló sì kù béèrè kan tí fẹ́ béèrè lórí ọ̀rọ̀ Mudiru Markaz. Tẹ́ bá gbà mí láyè kí n. Àlàyé ọ̀gbẹ́ kọ̀ wọ̀. Àwọn tó fẹ́ máa ṣe yes ma fún yín nìkan lè láì. Àwọn tó bá fẹ́ kojú yín pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ kí n láìkì wọn. Onímọ̀ gbọ́dọ̀ lè ta ó gbọ́dọ̀ lè fàyà gbé gbogbo nǹkan tẹ́mi ẹ̀ tó bá wà. Ọ̀rọ̀ mímọ́ dínsìn ìdáhùn. Ẹ̀dì ẹ̀ bà lórí òkun lọ́rọ̀ tèmi àti gbogbo yín ẹ̀yà àfáà àtẹ́bá ti ń ṣe jù láyé lọ tẹ́ tó tẹ̀ ń pèrà yín. Ẹ̀dì ẹ̀ bà lórí òkun ni ààrẹ onírúurú àwọn rẹ̀ jẹ́jẹ́ ni bàbá yẹn wà tẹ́ ń sọ̀rọ̀ sí. Wọ́n di pé ẹlẹ́jù lọ nínú mọ́ọ̀sà àwọn pè yín ká bèrè ọ̀rọ̀ mímọ́ sí gbé kọ̀. Ṣáyé wá nìyẹn. Ẹ̀yin ẹ ti rí pé mo ti pàlájà o mo ti tí ọ̀la ti pàlájà kí n bèrè mímọ́ lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ kékeré kan náà mo tẹ̀ fẹ́ bèrè lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ náà ju pé ẹni tó bá post ìhòòhò èèyàn síta ẹni tó bá post ìhòòhò èèyàn kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn Islam àti ẹni tó ń post ìhòòhò ẹ̀ kí ni ìdájọ́ àwọn méjèèjì nínú Islam. Mo ti fẹ́ bèrè lọ́wọ́ alájà nìyẹn kọ́ máa ń ṣe fatuwa lórí ẹ̀ gẹ́gẹ́ bóyá láwọn onímọ̀ ju Mudiru Markaz lọ. Ẹni tó ń post ìhòòhò ẹ̀ níbi tó ti ń gbé nǹkan ọmọkùnrin sẹ́nu tó post ẹ̀ síta ẹni tó post ẹ̀ kí ni ìdájọ́ ẹnu ẹ̀sìn ẹni tó post ìhòòhò ẹ̀ níbi tó ti ń gbé nǹkan ọmọkùnrin sẹ́nu ọlọ́lọ́mọwọ́ ìpè bóyá orí wọ́n ẹ ṣe kí ni ìdájọ́ àwọn méjì. Ti fẹ́ bèrè lọ́wọ́ alájà nìyẹn tó ń gbé kọ́ báyìí. Kò sí wàhálà ọjọ́ ń bọ̀ lọ́wọ́.